níbikíbi tẹ́ ẹ ti láǹfààní láti gbọ́ ọ̀rọ̀ yìí níbikíbi tẹ́ ẹ láǹfààní láti máa gbọ́ iléeṣẹ́ Tùngbà mo kí alára mo kí àjèrò mo kí ọ̀rọ̀ ọ̀tọ̀kùlùlù mo kí gbogbo ẹ̀dá alààyè tí ń gbọ́ wa láàárọ̀ yìí ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà ẹ káàárọ̀ ẹ̀yin ọ̀rẹ́ ẹ̀yin bàbá màmá mo mà kí yín ẹ bà kú ojúmọ́ gbogbo ẹ̀yin àbúrò mo kí yín pátá ẹ̀yin tẹ́ ẹ jẹ́gbọ́n wa mo kí yín o báwo lójú ọjọ́ ṣe rí báwo lọ̀dẹ tí ń ṣe rí báwo ni gbogbo ẹ̀ ṣe ń dán mọ́ná sọ́nsẹ́lẹ́ńkẹ́jọ sọ́nsẹ́ńgẹ́mẹ́gẹ́ lọ́dọ̀ tí yín bẹ̀ mo sáwọn àbúrò mi jẹ ó ń ṣẹ́ńgẹ́mẹ́gẹ́ tó bá ti ń ṣẹ́ńgẹ́mẹ́gẹ́ lọ́dọ̀ títí yín kó tó di pé mi ó tẹ̀síwájú lórí ètò yìí lórúkọ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Tùngbà mo fi ń kí yín láàárọ̀ yìí pé ojúmọ́ ire ló mọ́ gbogbo wa ojúmọ́ ire ló mọ́ gbogbo wa iléeṣẹ́ Tùngbà 100.9 FM ńbẹ ńlá fi kalẹ̀ sí tá a ti ń dá bí ẹdun tá a rọ̀ bí ọ̀wàrà òjò tó jẹ́ pé Ọlọ́run ń fún wa ṣe gbogbo ẹ̀yin ibikíbi tí atẹ́gùn ètò yìí bá fẹ́ ṣe ẹ bá mi sọ fún wọn wípé ètò Ládùúgbò mi ńlọgòrí afẹ́fẹ́ Korounwi lèmi jẹ́ Akindele lórúkọ bàbá mi o ẹ̀rìmọ̀jẹ́ mi ní ara rẹ̀ sàpájá fún wọn láwọ̀jẹ lórúkọ amójú ètò yìí Ayọ̀bámi Akínrìnàdé mo fi ń kí pé ẹ káàárọ̀ sà jẹ́ ń dátọ́ mi ọmọ yìí. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so full of promise. ẹ̀yin agbófinró gbogbo ẹ̀yin lasman tó wà ní odò ń gúnyán ẹ dákun iṣẹ́ ribiribi tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ mo rí tẹ́ bá yí ìgbà tá a ti wà ń bẹ̀ láti àtàtàárọ̀ tó jẹ́ wípé àwọn mọ́tò tí wọ́n ń kó scrap àbí tí wọ́n kó ìkan ti dànù sẹ́gbẹ̀ẹ́ ibì kan àwọn tó wá ń bọ̀ tó tún ní kóhùn ó tún yà lẹ́gbẹ̀ẹ́ kejì ń bí òun náà ti tún takú tí ò rọ́nà lọ ẹ wá lọ rèé wò bí súnkẹrẹ gbàkẹrẹ ọkọ̀ bó ṣe wá lọ wà lójú ọ̀nà tó wá sẹ̀ǹgẹ̀mẹ̀ǹgẹ̀ síbẹ̀ tó dúró pa táàrí bì kankan gbà ẹ dákun àwọn àmì tó jẹ́ pé àwọn agbófinró tí wọ́n tiẹ̀ tún gbìyànjú níbẹ̀ àwọn ti kọjá wọ́n ti ń lọ ní tiwọn àwọn lasma àwọn ti ká apá aṣọ wọn wọ́n ti ká ṣòkòtò wọn wọ́n ti wọ ṣòkòtò péńpé bí aṣọ ọ̀rẹ́ mi kan tí wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń làágùn tí wọ́n ń ṣiṣẹ́ lákọlákọ àti àwọn tó jẹ́ pé wọ́n jẹ́ ní márúwá àwọn ọ̀gá àwọn onímárúwá àtọ́ ní ọ̀kadà ni wọ́n wà ń bẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ takuntakun láàárọ̀ yìí ẹ dákun torí Ọlọ́run gbogbo ẹ̀yin tọ̀rọ̀ yìí bá kàn ẹ bá ní lọ sí odò ń gúnyán ti dípa ó ti dípa tí ò tiẹ̀ ṣe é rìn rárá àdúgbò kan wà níbẹ̀ nírọ̀lẹ́ àná tó jò ń rọ̀ èmi wà níbẹ̀ níbi odò ń gúnyán ṣe junior secondary school àbí junior secondary school náà kọ́ ni níbi ilé ìwé yẹn àwọn ibì kan wà ń bẹ̀ àwọn tí wọ́n máa ń pè wọ́n máa ń dárúkọ ilé ìwé yìí omi kúnbẹ̀ ní rẹ́gẹ́dẹ́ tó túmọ̀ sí pé àbàtà tó wà ń bẹ̀ àwọn ọmọ iléèwé lẹ́nu òjò tó rọ̀ nírọ̀lẹ́ àná mo débẹ̀ wọ́n pè wá wípé nǹkan kan ń ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n nígbà tí mo máa débẹ̀ omi ti kún gbogbo àwọn ọmọ iléèwé wọ́n ṣẹ̀ ń gbé wọn kọjá ni ẹ dákun torí Ọlọ́run àwọn ìjọba ẹ bá ní wá nǹkan ṣe sí iléèwé tó wà ní odò ń gúnyán torí Ọlọ́run ẹ bá ní wá nǹkan ṣe sí iléèwé yìí bójò bá ti rọ̀ báyìí ẹnu òjò tó rọ̀ nírọ̀lẹ́ àná yẹn ó pìtìmù níbẹ̀ ó pìtìmù níbẹ̀ tó yẹ pé ó kọjá àfẹnusọ èmi gan fúnra mi mo fojú ara mi rí ọ̀nà tó àwọn kọ́tà kan wà ńbẹ̀ tómi gba wájú ibẹ̀ kọjá igi ni wọ́n gbé síwájú ẹ̀ wọ́n kan kéré ibì kan ṣùgbọ́n síbẹ̀ bẹ́ẹ̀ iléèwé yìí tí ó ṣe é kéde pé mo fẹ́ máa wọlẹ̀ ẹ bá ní mójútó iléèwé tó wà ní odò ń gúnyán tàbá ti máa fẹ́ máa lọ sọ́nà odò kékeré tá a fẹ́ máa lọ sọ́nà odò ńlá ẹ dákun torí Ọlọ́run iléèwé òun ẹ lọ́ọ́ bá ní wù kẹ́ bá ní ṣe àtúnṣe ńbẹ̀ ẹ rí i pé free tó dà lọ sí ìtàlẹ̀ níbi ọ̀nà iléèwé yìí náà ńbẹ̀ làwọn mọ́tò tí wọ́n ń kó scrap yẹn ńbẹ̀ ni wọ́n ń gbà mọ́tò yẹn ó ti dànù bóyá lóru ni bóyá ń dájí ni ó ti dànù sí ẹ̀gbẹ́ kan bí àwọn ọlọ́kadà ń dúró sí adúpẹ́ pé ò pa ẹnìkankan lára bóyá ó sì pa àwọn ọlọ́kadà lára a lè sọ ṣùgbọ́n ọ̀nà kejì tí wọ́n tún lè gbà tí wọ́n gbà jáde ibẹ̀ náà ó tún dàbí ẹni pé ẹ̀kọ́ sójú mímu ẹjọ́ nítorí Ọlọ́run ẹ̀yin ìjọba ìpínlẹ̀ Èkó tí ọ̀rọ̀ yìí bá kàn ẹ bá ní wá nǹkan ṣe sí i kó tó di pé yóò pìtìmù jù bẹ́ẹ̀ lọ kí ló tó ṣẹlẹ̀ ládùúgbò yín ẹ jẹ́ kí n ṣe ojú òpó sílẹ̀ tí n bá wá sí ojú òpó sílẹ̀ á lè mọ tó ń ṣẹlẹ̀ ládùúgbò yín ládùúgbò titi wa èmi èyí tó ń ṣẹlẹ̀ ládùúgbò wa ẹ mọ̀ ń gbọ́ tó ń ṣẹlẹ̀ ládùúgbò tiyín ẹ má bẹ̀rù àtẹ́lu ẹnikẹ́ni
ọmọ yìí bá ń gbómi mi mo fẹ́ dá tọ́ mi tí ìgbóná. You like to see them flee and leave this land so full of promise. I see them everywhere, in factories and plantations. A new wave of slavery and servitude in foreign lands. I see them in Asia, Australia, wherever you may think. Everywhere they go, they're lonely, there's no place like home. You like to see your children cry and waste their lives away, my brother. You like to see them die before their time in poverty. Seems you like to see the people cry in frustration and desperation. You like to see them flee and leave this land so free. ẹ káàbọ̀ padà àwọn ọmọ yẹn ló bá ń gbé tí ìgbóná tí mo sáré dà sọ́fun omi gbóná ni omi gbóná ni kò sí máa mú. ẹ bá wa sọ̀rọ̀ kẹ́ ẹ lè jẹ́ ká sọ tó bá wà ládùúgbò títí yín. àwọn tó bá kàn àwọn tọ́rọ̀ bá kàn bóyá CDC àbí CDA chairman iná àláwọ̀ pè tí wọ́n wà á yànnàná rẹ̀ àti ń gbìyànjú tá a sì ti ń tẹraka láti ọdún tí ń bọ̀ lágbára Ọlọ́run ọba ẹ máa rí lẹ́lẹ́yọ kọ̀ọ̀kan èjèèjì tá a máa pè wọ́n wá 081 ẹ fẹ́ fi bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí 081 01 07 3770 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí ojú òpó tẹ́ fi bá wa sọ̀rọ̀ láàárọ̀ yìí nù 0810 10 73 770 ẹgbọ́n lẹ́ẹ̀kan sí 0810 10 73 770 náà ni ojú òpó tẹ́ fi bá wa sọ̀rọ̀ ṣe bá ti ní ládùúgbò mi ó bàjẹ́ tì ó bàjẹ́ tì. mi tó bàbá mi kò ní rẹ̀ yín ẹkú sí. àmì Elédùmarè ẹ káàárọ̀ sàtà ló pè wá bọ̀lẹ̀ tí ń pè. Adéwálé Ògúnràwọ̀ ló ń sọ̀rọ̀ látòkìjọ. kò ní rẹ̀ yín bàbá. Bàbá mi ẹkú sí ọ. à ń gbọ́dọ̀ yín kí ló ń ṣẹlẹ̀ ládùúgbò yín sà. eléyìí ti ré o ìpè ti jápé o ládùúgbò mi ẹ̀kọ́ ìṣojú mímu fún nẹ́ẹ̀tì láàárọ̀ yìí o ládùúgbò mi ó ṣẹnu gọ́ngọ́ o ẹ bá mi yí rédíò yín sílẹ̀ dáadáa ẹ bá mi yí rédíò yín sílẹ̀ ẹ yí rédíò yín kọ̀ǹpútà tó wà ní tí wọ́n dárú nǹkan báyìí o ó ti já kọ̀ǹpútà ayára bí àṣà ni ládùúgbò mi ládùúgbò mi ó bàjẹ́ tì ta ló pè wá ń bolẹ̀ tí ń pè. Àtòkìjọ la ti ń sọ̀rọ̀. kí lórúkọ yín mà. Ìyá Fáìdà lórúkọ mi. Ìyá Fáìdà tí wọ́n bá mú id card yìí Ìyá Fáìdà ló wà ń bẹ̀ tí wọ́n bá fẹ́ wá gbowó. Ògìjọ la wà sà. kí lórúkọ yín mà. Góòsì ògìjọ ti pọ̀ ju àmọ́kọ́ tó máa ń fa góòsì. kí lórúkọ yín mà. Ìyá Fáìdà ni sà. bí n bá ti béèrè pé kí lórúkọ yín Korounwi Akindele lórúkọ tèmi àbí sọ yín òun ṣe Ìyá Fáìdà ọmọ tẹ́ ẹ bí ló ń jẹ́ Fáìdà ká lè mọ ibi tẹ́ ẹ bá ti ń pè ládùúgbò mi. ládùúgbò mi. Ó bàjẹ́ tì. kò ní bàjẹ́ fún yín sà ta ló ń pè wá ń bolẹ̀ tí ń pè. Àti ọmọ akẹ́ láti lè ṣọ̀dọ̀mù. ẹ káàárọ̀ sà. Ǹgbọ́n ò ní bàjẹ́ láíláí o. àmì Elédùmarè báwo ni gbogbo Ṣàgámù láàárọ̀ yìí. Àlàáfíà láwa o. Adúpẹ́ lọ́dọ̀. Àti àwọn ìjọba wa létí pé gbogbo ọ̀nà wọ ò dá. Ká bẹ̀rẹ̀ láti under bridge Sábó. Wá sí area commander ó dé MTD bí. Wá sí new MTD kò dá. Ká kúrò ń bẹ̀ àti àwọn kóòtù ò dá. Ọ̀nà ọlọ́pàá. kí ló tún dé ó rè fẹ́ ẹ káàárọ̀ o ládùúgbò mi. Ó bàjẹ́ tí bàbá mi ẹkú sẹ́. ta ló ń pè wá ní ọtí ń pè. Ògúnràwọ̀ ló pè padà. ògo ìràwọ̀ nẹ́ẹ̀tì ni o à ń gbọ́dọ̀ ẹ̀ sà. Ẹ̀lú. lọ́sà. Tẹ́rí tá a bá ti kúrò ní Gbádà tá a lọ sí Ṣàgámù sà. Tẹ́lá àwọn ibìkan bẹ́ẹ̀ tá a bá ti kọjá Kámánú yẹn àwọn mọ́tò yẹn wọ́n sì ń bá kánjọ́ torí tọ́lọ́ ọ̀nà yẹn ò dáa wọ́n sì ń páàkì sójú ọ̀nà ń bẹ̀ yẹn púpọ̀ ọ̀nà yẹn ò dáa bí a tó máa wọ̀ Ṣàgámù kọ́ sànú fún wa torí tọ́lọ́hùn. Àwọn mọ́tò yẹn tó máa dó sẹ́gbẹ́ ọ̀tún sọ́wọ́ sí ń bẹ̀ yẹn lẹ́gbẹ̀ẹ́ méjèèjì pẹ̀lú náà yẹn bí ó ti dáa ẹ bá wa bẹ̀ wọ́n ẹ kú ètò. ẹ ṣeun
wọ́n ní àwọn mọ́tò tí wọ́n ń páàkì ó bàjẹ́ tì ta ló ń pè kò wọ́n ní lọ. bàjẹ́ fún gbogbo wa o. àmì Elédùmarè. mi sí sádà. kí ló ń ṣẹlẹ̀ báyìí láàárọ̀ yìí o mi ṣiṣẹ́ adára mọ́jà lè tún pè wá padà ládùúgbò mi ẹ bá mi yí rédíò yín sílẹ̀ bí ẹ bá ti yí rédíò yín sílẹ̀ kọ̀ǹpútà kan wà níléeṣẹ́ wa bí máa ń gé dànù ni hello ládùúgbò mi. ládùúgbò mẹ́ta ọ̀pá. ẹnà káàárọ̀ ta ló ń pè wá bó lẹ ti ń pè é. orúkọ mi Olúṣọlá láti òjijì ìyàwó dídí wẹ́pọ̀. ẹ káàárọ̀ mà. ẹni sàmúlò ẹ̀ta láti kí wọ́n kó bá jọ sàn ẹ́ dé bọ́sọ̀ àti bọ́ọ̀sì síbẹ̀ yẹn. níbo. àwọn mọ́tò yẹn tí mo ṣe ń bá wọn láti oko ọba jọ sàn ní ìgbòkè ní bọ́sọ̀ ọba àti bọ́ọ̀sì ẹ̀ fún àwọn mọ́tò màdì máa tó gbà àwọn ọlọ́kadà sọ. etí. ọ̀dà àwọn tó ṣe títì tí ń gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ yìí wọ́n ní kán báwọn ṣe bọ́ọ̀bù sórí ẹ̀ ládùúgbò mi ó mọ̀ bàjẹ́ tí o ládùúgbò mi ládùúgbò mi ẹ káàárọ̀ sàtà ló ń pè wá mo lẹ tí ń pè. orúkọ mi ni àṣeyọrí ọláìyá láti rí ìbàfò. láti mòwe ìbàfò àṣeyọrí à ń gbọ́dọ̀ yín sàkílẹ̀ fẹ́ fún wa sà. ẹ bá wa pe ìjọba lórí ìlú wọn nílùú ìbàfò wọ́n sànú àwa náà kò ṣẹ́gbọ́n kò sí kankan nílùú ìbàfò ọmọ nàìjíríà làwa náà àmọ́ gbàgbé wa a gbádùn ìjọba àwọn ará bára nílùú ìbàfò ẹjọ́ torí ọlọ́run tí wọ́n ní bàjẹ́ o. àdúpẹ́ lọ́wọ́ yín o wọ́n ní tùgbà ò ní bàjẹ́ pé ní bàfò ká bá ní mójútó ọ̀nà wọn. ládùúgbò mi. ó bàjẹ́ tìta ló ń pè wá mo lẹ tí ń pè. orúkọ mi ni títa kíhùnmí tí ìkùrè láti àdìmọ̀ṣọ́. ẹ káàárọ̀ mà. yẹ́sà ẹjọ́ tá ọ̀dọ́ pa ní alábùsọ̀ ní àtìmálòsílíànù ọ̀pájà ó máa ń sọ pápá wa fi àwọn lásìmásílẹ̀ tó máa bá sí mọ́tò iléèwé ìjọba tó wà tẹ̀ ó tó 5 wọ́n jọ kọ́ ṣàánú wa torí àwọn ọmọ tí wọ́n ń gba àbẹ̀ àwọn ọmọ iléèwé wọ́n jọ pápá wa fi àwọn lásìmásílẹ̀ ó tó máa bá sí mọ́tò ọ̀rọ̀ tẹ́lifí fẹ́ sojú báyìí lọ abá yín bọ̀. ẹ tiẹ̀ ń bá wa mójútó àlìmọ̀sọ́ dáadáa ládùúgbò mi. ẹyí rédíò yìí sílẹ̀ nítorí ọlọ́run tẹ́ ẹ bá ń gbọ́ mi ẹyí rédíò yìí sílẹ̀ ẹ kú nídìí rédíò yẹn tàbí kẹ́ ẹyin sílẹ̀. ẹ ló sà. ẹ mà káàárọ̀ sà. ẹyí rédíò yìí sílẹ̀ ẹyí rédíò yìí sílẹ̀. rédíò ti kú. mò ń gbọ́ ọ̀hún sà. ta ló ń pè. bàbá tìlà ń ṣe lókun ló ń pè. láti bo. mo fẹ́ fi pé àkíyèsí sí àwọn ẹnìkan àwọn lásìmọ̀ kan tó ń ṣiṣẹ́ ní. láti bo lẹ ti ń pè sà láti bo lẹ ti ń pè. òkìjọ ni mo ti ń pè. ẹ káàárọ̀ sà. mo lè máa ṣiṣẹ́ ní àyà ẹ̀já. àwọn lásìmọ̀ kan pẹ̀lú pè ní òwòdò wọ́n wà ní freedom way park ní lẹ́kì phase 1 wọ́n ń lo àwọn táùtù láti máa fi gbowó lọ́wọ́ àwọn onímọ́tò mbẹ́yẹn. wọ́n máa mú ọlọ́kadà wọ́n mú onímọ́tò wọ́n á jílé wọn fún àìmọye àmọ́ àwọn tó ń fi ń gbowó àwọn táàbù náà ń lò tí wọ́n fi ń gba owó ń bẹ̀ yẹn afẹ́kẹ́ bàbá mójútó àwọn táwọn lásìmọ̀ yẹn ń ṣe ní ajá yẹn ní freedom way. bẹ́ẹ̀ tí ń sọ yìí làwọn tí ọ̀rọ̀ yẹn kàn ń gbọ́ lẹ́kì phase 1 àbí àjà bẹ́ẹ̀ tí ń sọ náà ni àwọn tí ọ̀rọ̀ yìí kàn ni wọ́n ń gbọ́ ní freedom way bẹ́ẹ̀ tí ń sọ náà ni àwọn tí ọ̀rọ̀ yìí kàn ni wọ́n ń gbọ́ bẹ́ẹ̀ tí ń sọ ṣé mo tún lè gbà pé kan sí ọ̀dà ládùúgbò mi ọ̀nà bàjẹ́ ti ta ló pè wá bolẹ̀ tí ń pè sáwọn èèyàn ń gbọ́ sáwọn aráalé ń gbọ́ náà ń sọ báyìí ọ̀dà ẹ̀já ṣe báyìí ládùúgbò mi. ó bàjẹ́ tì. orúkọ tèmi ní alaba peter olúọmọ láti odógúnyán. ẹ káàárọ̀ sà. ọ̀rọ̀ ẹ̀dá sọ láàárọ̀ yẹn parọ́ bó ṣe rí gbogbo lẹ́yìn sọ yẹn. ó dọ̀ fún wa ní odógúnyán torí bí wọ́n ti débẹ̀ ní àárọ̀ yìí tó wà mẹ́rin tó yapa. pẹ̀lú àwọn tó jẹ́ bí àwọn yúdọ̀ yẹn àtàwọn lásán wọn ń ṣe takuntakun bẹ̀ yẹn. ilé ìwé tẹ sọ yẹn bó ṣe rí nìyẹn. à ń sọ fún Lagos State Government kí wọ́n wó ilé ìwé yẹn dànù odógúnyán junior grammar school ni odógúnyán junior grammar school kọ́ wá wo lulẹ̀ kọ́ wá bá a túnṣe.
àpẹẹrẹ tèmi ṣe ńgbà tèmi débẹ̀ lánàá mo rí wípé wọ́n ti tún àwọn apá kan ṣe èyí tó bá kù tí wọ́n àti ìtúnṣe bóyá kán bá ní fi kan kéré sí kán sì lákọ̀tà wájú ẹ̀ ládùúgbò mi. ọ̀bọ lè bàjẹ́. èyí lè bàjẹ́ tì. ó bàjẹ́ tì. ta ló ń pè wá mo lẹ ti ń pè. àdúgbò ìjọra ni mo ti ń pè ní abẹ́ bíríìjì àwọn lasma yẹn bẹ́ẹ̀ mo ti pè. níjọra kí lorúkọ yín mà. orúkọ mi ni Àdíjà. Àdíjà Tùkúpúrà ìyàwó ànábì àbí. ẹtí tó wà ládùúgbò wa ni pé ẹbí títì kan wà bẹ́ẹ̀ ó bàjẹ́ bọ̀dé ńgbà tó bàjẹ́ àwọn lasma wọ́n ti ṣe bọ̀dé àwọn ọmọ burúkú kan wà bẹ́ẹ̀ tí wọ́n máa ń dààmú bẹ̀ lóru wọn ni wọ́n máa ń gbẹ́ títì yẹn débi pé àwọn lasma wọ́n ń tíráì lórí títì yẹn bọ̀dé àwọn ọmọ yẹn ò jẹ́ kó yọ ló jẹ́ kí n pè é sákìyèsí. ẹ ṣeun ní ìjọra lábẹ́ bíríìjì àbí. ẹ̀ka bá ń bọ̀ láti ìjọra láàrin méje sípẹ́ẹ̀sì yẹn ibẹ̀ ni wọ́n ti máa ń ba títì yẹn jẹ́. ọ̀dà àwọn lasman tí wọ́n túnbẹ̀ ṣe ọlọ́run ó túnlẹ̀ àtọ̀nà wọn ṣe àwọn tí wọ́n ń bàjẹ́ wẹ́ẹ́ ládùúgbò mi ẹjẹ́ ń gbà pé ọkọ sí kékeré sẹ́yìn ládùúgbò mi. kí lorúkọ yìí sà. Abẹ́rẹ́mi David Opalas Ramala. ẹ káàárọ̀ sà. kí ló ṣẹlẹ̀ ládùúgbò yìí. Gbogbo òjò tó wà ní ọgbà náà wọ́n jẹ ta mọ́ àárọ̀ ẹjọ́ tó lọ́wọ́. Àìsàn náà sọ fún àwọn kọ̀ǹtráktọ̀ yẹn bí akọ́lẹ́tì rẹ̀ sì ní iṣẹ́ tó ń ṣe. Nítorí ẹ̀kọ́ fa ásídẹ́ǹtì yẹn àgbẹ̀ láti alẹ́ àná. Sídi àwọn yìí, wọ́n bá wọn lépo káàkiri ẹjọ́. Lẹ́kọ̀ọ́ ọba ìtẹ̀bá sí gbogbo sẹ́ńdọ́gbìkà nísàlẹ̀ náà ẹjọ́ tó lọ́wọ́ sí. ẹ ṣeun àdúpẹ́ lọ́wọ́ yín oníyẹ́ṣẹ́ ọlọ́kàṣẹ́ àwọn tí wọ́n ń jẹ́ àwọn tá a jọ jẹ́ àmọ̀ ṣeun o akọ ìbínú ẹ̀yin tẹ̀ tiẹ̀ ráyè láti pè wá wọlé ẹ̀yin tẹ̀ ń gbìyànjú àti pè wá wọlé tí ìpè yín kò wọlé gbogbo yín pátá mo kí láláì dẹ́nì kankan sí bẹ́ẹ̀ bá tiẹ̀ wọlé lónìí ẹ̀ wọlé lọ́la láṣẹ ọba mi ìdùmọ̀rì àdúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ ẹ bá wa dá ṣètò yìí Korounwi lèmi ń jẹ́ Akindele ló kọ́ bàbá mi já wọn sí gbé wọn rìn ọlọ́run ọmọ mi dáadáa December ni o December ni tí yóò ṣe ayẹyẹ Èkìtì gbajúmọ̀ ní December ni yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn olórin àti àwọn tó yẹ pé wọ́n ó fi ọ̀rọ̀ pẹ̀kẹ́ ni wọ́n mọ̀ péjúpésẹ̀ gbẹ́mí sókè òun náà ó ṣe ayẹyẹ tiẹ̀ náà ní ọjọ́ kẹẹ̀ẹ́dọ́gbọ̀n àbí njọ́ mẹ́jọ òní àjírọ́ba àjíṣkù ọ̀túnba àmì ọ̀túnba ni ọ̀dà dàrẹ́tọ̀ iléeṣẹ́ Korounwi Akindele production òun náà yóò ṣe wòlímà fún ọmọ ní ọjọ́ Sunday tí ń bọ̀ yìí gbogbo ènìyàn ńlá pé títí dìgbà tẹ́tùn láǹfààní àti gbọ́ wa ẹ lè pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí tó yẹ pé ẹ fẹ́ ṣèkéde ìpolówó àbẹ́ fẹ́ bá pé nǹkan kan ṣẹlẹ̀ o káwò tó lágbede méjì ayé àtọ̀run àní wulẹ̀ láti pé ká sọ pé bàbá yìí là ń bọ̀ tá a bá ti ẹ kàn déédéé rí wa ni ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ sọ̀rọ̀ sí tẹ́ bá ní pè sí rèé 08023061948 08023061948 àwọn tá a jọ kóra pọ̀ lónìí MC Money ọmọ mi dáadáa Ọpẹ́yẹmí Owólabí Sodiq Akínbólú ọ̀kárẹ̀ o lára àwọn ọmọ tó jẹ́ pé wọ́n wá jẹ́ láti ilé ẹ̀kọ́ tí wọ́n wá Motúnráyọ̀ Adébáyọ̀ bàbá Adébólú ẹ máa múra ọmọ yín ti mú ìyàwó bọ̀ nílé Korounwi lèmi ń jẹ́ Akíndélé ló kọ́ bàbá mi ẹ̀rí mo jẹ́ aláàrẹ̀ sàpàjá fún aláwọ̀ jẹ ẹ̀ tó pàdé mi lágbèdè méjì ayé àtọ̀run tó bá di lálẹ́ ọ̀la bùwá ẹmu bùwá ògùrọ̀ lámọ̀ rí àní rí bùwá àgbo bàbá rí bùwá àgbo èyí tí ó sara lórí ni ó dàbọ̀.